Mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní ìkànnì wa Olóòtọ́ TV ní orí YouTube tá wà níbí báyìí. Ojú tẹ́ fi ń wò wá, ojú yóò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ programs wa, etí yóò ní di. Àtòkùn àtọ̀sà kì í gbẹ àrùn ojú bíbù lára omi. Owó tẹ́ fi ń ra data, tẹ́ fi ń wo content wa, Elédùmarè á máa bá mi fi ọ̀pọ̀ rọ́pò fún gbogbo yín. Wọ́n ní ẹ mọ́ kú ojú òpó dí, àfèrèbòjò kú ẹnu sàǹsọ̀fọ̀, àwa ara wa náà ládàárọ̀ ara wa. Ifá ní ayé lọjà ọ̀run nílé, àní jẹ́ títí ká gbàgbé ọ̀run. Gbá fún òkété ńlọ rè náà já ọrùn mu, àwa ara wa là ń dárò ara wa. Ìgbà tí kúpò kété ẹgbẹ́ rẹ̀ ń dárò, àwa ara wa là ń dárò ara wa. A fi eléyìí ṣe ìdárò bàbá ọba Ọ̀yọ́túnjí, ìyẹn olóyè Lukman Sulaiman Arónfálè tí wọ́n re ìwàlẹ̀ àṣà, kí Elédùmarè kó mú èpè burúkú kúrò lójú wọn. Ibi tí mò ń lọ kò pọ̀ lónìí, ṣùgbọ́n ibi tí màá yà sí ó pọ̀ díẹ̀. Ẹni tí ẹ bá láǹfààní àti máa wo fídíò wa yìí, ẹ máa bá mi share rẹ̀, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ bá mi pín nígbànígbà. Ẹ jẹ́ ká kọ́ wò. Ẹ rí i pé láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni awuyewuye ti ń lọ lórí ọ̀rọ̀ bàbá ọba. Wọ́n wá sí ààfin Ọ̀yọ́, wọ́n lù wọ́n, wọ́n ṣe gbá, wọ́n ṣàwo, wọ́n ṣe kòkò bàbá sásùn. Initially kò wù mí láti dàbí ẹni pé kí n jáde kí n sọ nǹkan kan lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n wọ́n ní mo fẹ́ wí òjò ló máa ń sọ̀yàn dà. Kí n tiẹ̀ tó kọ́kọ́ sọ nǹkan nípa ọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí, ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gbéra wa lọ sínú ìtàn Ọ̀yọ́túnjí díẹ̀ kékeré. Torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò mọ pípọ̀ nípa ọ̀rọ̀ Ọ̀yọ́túnjí. Wọ́n ní okùn ní gùngùn kan mọ́ níbi tá a ti fà wá. Tá bá dẹ̀ ń ṣe ìnáwó nínú ilé, ó máa ń kángun sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ. Tá bá sọ ìtàn Ọ̀yọ́túnjí, tá a bá sọ̀rọ̀ bàbá Ẹfúntọ́lá Adéfúnmi Adélábù tó jẹ́ ọba alákọ̀ọ́kọ́ ní Ọ̀yọ́túnjí, kò tíì pé o. Torí pé bàbá yìí gangan òun ló jẹ́ ògbóǹtarìgì, òun lẹni tó bẹ̀rẹ̀ ìrìn àjò bí wọ́n ṣe dá ìlú yìí sílẹ̀. Ṣùgbọ́n kì í ṣe pé jẹ́ tá a bá dàlú sílẹ̀ gangan lábẹ́rẹ̀ sí ní kà. Àwọn iṣẹ́ abẹ́nú kan ó ti dàbẹ́ ni pé kó ti máa ṣẹlẹ̀. Àwọn ìwádìí ó ti bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀. Wọ́n ní alágbára mọ́ mẹ́rù bàbá ọ̀lẹ ni. Èèyàn ìmọ̀ lèèyàn sì mọ́ kọ́kọ́ dá kéèyàn tó dáfá. Kí wọ́n tó tẹ ìlú kán tó dàlú sílẹ̀, ìmọ̀ràn ó ti lọ. Ìmọ̀ràn yìí ti bẹ̀rẹ̀ láti 1960s. Tó jẹ́ pé 60 tó jẹ́ kò ní gbèdéke, ṣùgbọ́n 60 ni ìrìn àjò yìí bẹ̀rẹ̀. Tó jẹ́ wípé ẹni tó dẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò náà kò ju bàbá Ẹfúntọ́lá Adéfúnmi alákọ̀ọ́kọ́ lọ. Kí ló gbé ìrìn àjò yìí náà ni wípé aláti kúrò lóko ẹrú, aláṣẹrú mọ́. Ṣùgbọ́n tá a tún ń ṣe yìí, ẹrú là tún ń ṣe. Ó ní bọ́n bàbá wa ṣe ń ṣègbésí ayé wọn. Ó ní bọ́n bàbá wa ṣe ń ṣe ẹ̀sìn wọn. Ó ní ìlànà tán bàbá wa ń lò tí wọ́n fi ń to ìlú. Ẹ wò, àwa tá a jẹ́ African America, ẹ jẹ́ ká kóra wa jọ. Ibì kan láti ṣẹ̀ wá. Ẹ jẹ́ ká padà sórísun wa. Ẹ jẹ́ ká padà sí bí wọ́n ṣe ń ṣe lọ́dọ̀ wa. Lóòótọ́, àwọn kan ṣe Lukumi, àwọn kan ṣe Santeria, àwọn kan ṣe Paloma Yomi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwa mọ̀ pé ọmọ Yorùbá ni wá. Báwo náà ṣe ń ṣèṣẹ̀ṣe wa? Ìrìn àjò yìí bẹ̀rẹ̀ láti bẹ̀. Ó bẹ̀rẹ̀ débi wípé bàbá yìí jẹ́ kí ó yé àwọn ìjọba Amẹ́ríkà wípé àwọn fẹ́ gbòmìnira àwọn tó pátápátá. Èyí bí gbẹ́mi sí omi ò tó. Ní gbogbo ìgbà tí mò ń sọ yìí, New York City ni gbogbo nǹkan yìí ti ń ṣẹlẹ̀ nígbà yẹn. New York City ni nǹkan yìí ti ń ṣẹlẹ̀. Nígbà tó di 1972 ni ó di wípé Ọ̀yọ́túnjí nílùú yìí wá bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Ní 1972 wọ́n ti ní láti kúrò ní New York nígbà yẹn. Wọ́n ti bọ́ sí South Carolina ní Ọ̀yọ́túnjí. Ṣùgbọ́n Ọ̀yọ́túnjí kọ́ ni wọ́n ń pè nígbà yẹn. Wọn ò tí orúkọ yìí ò tí wà officially. Torí wípé nínú ìwádìí tí mo ṣe, in tó mú wọn ṣe ìrìn àjò yìí náà ni wípé ẹni tí ó dá nǹkan yìí lẹ̀ gangan, ìyẹn bàbá Ẹfúntọ́lá Adélábù Adéfúnmi alákọ̀ọ́kọ́.
nígbà tí wọ́n ní wọ́n wo history wọn tí wọ́n wo orísun wọn o kò ní gògògò kó mọ́ níbi tá a ti fà wá wọ́n trace ìran wọn sí ìran Aláàfin Àtìbà wọ́n trace ìran wọn sí Aláàfin Àtìbà nígbà tí bàbá yìí wá dé ilẹ̀ tuntun tó jẹ́lé àjòjì tó ń fẹ́ tẹ̀ sílẹ̀ á ti máa wá pé bíbà yìí pé Ọ̀yọ́ tún jí Ọ̀yọ́ o a ti jí dìde padà a tún ti jí o a tún ti ń tẹ̀síwájú nínú ìṣẹ̀mí wa ìgbésí ayé wa tá lò lánàá a tún ti tẹ̀síwájú bíbẹ̀ lónìí o a tún ti ń lò lọ a ti jí o a sùn tẹ́lẹ̀ ní ṣùgbọ́n a ti jí padà báyìí. Ní gbogbo 1972 tí mo sọ yìí ọ̀gbọ̀ọ̀gbà ni wọ́n wà o wọn àti lò lórí torí wípé àwọn ń ṣe structures wọn wọ́n ń ṣe àgbékalẹ̀ wọn bó la sì fẹ́ ṣe tí gbogbo nǹkan yóò ṣe dáa ìrìn àjò la fẹ́ rìn tí gbogbo ẹ̀ ó fi dùn tí gbogbo ò fi kàn sí wọ́n ń tẹ̀síwájú lọ wọ́n ń tẹ̀síwájú ní ìrìn àjò wọn gbogbo àwọn tó ti jẹ́ àwọn èèyàn wọn ẹ má jẹ́ ká gbàgbé wípé Ẹfúntọ́lá Adélabú Adéfúnmi alákọ̀ọ́kọ́ babaláwo ni tó ń dáfá tó láwọn ọmọ òòṣà tó pọ̀ ó ní àwọn ọmọ Ifá tó pọ̀ èyí mú kó rọrùn láti jẹ́ kí wọ́n ráwọn èèyàn tó pọ̀ kó jọ nígbà tí wọ́n lọ rèé dá Ọ̀yọ́ tún jí sílẹ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ wípé ọbẹ̀ tá bá fi àbòsí koná rẹ̀ òun ní òrù paná ṣùgbọ́n ọbẹ̀ tá bá fi òótọ́ ọnú gbé kalẹ̀ yóò máa gbòòrò sí ni Elédùmarè máa ṣe ìlú Ọ̀yọ́ tún jí ó máa ṣe ní ìtẹ́wọ́gbà débi wípé ìrìn àjò wọn ó ń lọ dáadáa gbogbo nǹkan wọn ó ń lọ ní ìrọwọ́ ó ń lọ ní ìrọsẹ̀ bàbá Adéfúnmi Adélabú Ẹfúntọ́lá wọ́n ṣèrìn àjò wá sí Nàìjíríà fúngbà àkọ́kọ́ ní ọdún 1977 wọ́n lọ sí Abẹ́òkúta nígbà tó di 1978 òun ni gbogbo àwọn tó wá jẹ́ àgbààgbà nínú ìlú yìí wọ́n kóra wọn jọ ẹ má wulẹ̀ já dára láàmú ẹ jẹ́ kẹ́ni tó ti jẹ́ ọmọ ọba kó máa ṣẹ̀ṣẹ̀ ọba lọ fún wa torí pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe ní Ọ̀yọ́ tún jí gbogbo ohun tí wọ́n ń ṣe ní Ọ̀yọ́ pátápátá Ọ̀yọ́ Old Ọ̀yọ́ Empire ni o Ọ̀yọ́ lé òun gbogbo tó ń ṣe ń bibẹ̀ gbogbo Ọ̀yọ́ Mèsì ni àwọn náà ní Ọ̀yọ́ Mèsì ń bibẹ̀ wọ́n ní Ẹ̀básọ̀rún wọ́n ní Ìyálóde wọ́n ní Balógun wọ́n ní Aṣípa wọ́n ní Alápinni wọ́n ní Sáàmù gbogbo oyè tá ń jẹ pátápátá gbogbo làwọn náà ń jẹ ń bibẹ̀ wọ́n ní Alágbà wọ́n ní Bọ́ba Jíròrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní awo Ògbóni wọ́n ní awo Orò wọ́n ní awo Egúngún àtàwọn awo míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá wo ẹ̀kẹ́ wọn ìlà tá à ń kọ lọ́yọ̀ọ́ ìlú náà ni wọ́n ń kọ kódà ìkan ṣojú mi ní bóyá bí ọdún 10 sẹ́yìn wọ́n ń pe àwé yẹn ní Ògúndélé nù láti ìlú ìlú ti wá ó wá ságbolé wa ní Aké Ìtàn ó lóun wá kọ ìlà nígbà tó sọ̀rọ̀ Ògún tán ó lóun fẹ́ kọ ìlà ó dẹ̀ kọlà sí ẹ̀kẹ́ rẹ̀ ní tí ogun wọn sọ náà ni wípé àwọn mọ̀ wípé ibi táwọn ti wá Ọ̀yọ́ ni ṣùgbọ́n wá jẹ́ kí n ṣe yànnàná bẹ́ẹ̀ dáadáa nínú iṣẹ́ ìwádìí tí mo ṣe a rí wípé àti àwọn ará ilẹ̀ Dahomey àtàwọn ará Ghana àtàwọn ìlú míì náà wọ́n wà nínú àwọn tí wọ́n jọ kóra papọ̀ tó ń jọ dálù ìsílẹ̀ ṣùgbọ́n ẹni tó jẹ́ ojú ògùn náà gbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbín ẹni tó sáwájú wípé àwa tá a jọ ọmọ aládé tá a jọ ọmọ Yorùbá à ń ṣe ọ̀lẹ à kì í ṣe ẹrú ẹjá náà lọ tẹ̀lú tiwa sílẹ̀ òun ni Adéfúnmi Ẹfúntọ́lá Adélabú èyí ló mú wọn nígbà tán ò pé káwọn èèyàn ọba àwọn èyí ló mú wọn tí wọn ò fi sòpò ṣe nǹkan kan lẹ́yìn tán ti dáfá tífá ti fọre èyí ò tiẹ̀ jẹ́ kán wulẹ̀ dá wọn láàmú ju pé káwọn fẹ́ nìyí ṣe ọba lọ. nígbà tó wá di 1981 wọ́n ṣe conference kan ní Ifẹ̀ bàbá Aláàfin bẹ́ẹ̀ bíbẹ̀ Ọ̀nìrìṣà ń bẹ́ẹ̀ bíbẹ̀ bàbá Professor Wándé Abímbọ́lá wọn bẹ́ẹ̀ bíbẹ̀ àtàwọn èèyàn míì ọba yìí náà láǹfààní àti wá ibẹ̀ ni ọba yìí ti ṣe ìfọn rere
irú ìgbésí ayé táwọn náà ń lò, gbogbo lifestyle àwọn community táwọn build, irú bí wọ́n ṣe ń ṣe ní Ọ̀yọ́ ilé làwọn ṣe ń ṣe, ètò ìṣèjọba àwọn, ètò òṣèlú àwọn, ó sì jẹ́ pé Ògbóni ló ní agbára check and balance gbogbo ẹ̀ pátápátá, ipa tí àwọn awo eégún ń kó, ipa tí awo orò ń kó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ìwádìí tá a wá ṣe, ẹ wá jẹ́ kí n wá padà wálé. Kí fọ́ forí jìn ọba Adéfúnmi ẹlẹ́ẹ̀kejì tí ó rèwàlẹ̀ àṣà, kí fọ́ forí jìn. Níbi tí rògbòdìyàn ti wá bẹ̀rẹ̀, ṣe rí àwa tá a bá jẹ́ media, àwa tá a bá jẹ́ bloggers, ẹ dákun, ogun tí àwọn apá kan nínú òṣèré fíìmù Yorùbá, ogun tí wọ́n fi ja ìran Yorùbá, ẹ má jẹ́ káwa bloggers náà tó fi ja ìran Yorùbá o. Kí lógun yẹn ni wípé ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ ṣe fíìmù Yorùbá, àpò wọn, owó tí wọ́n fẹ́ rí ló jẹ wọ́n lógún, kò ṣe pé torí kí ìran Yorùbá ó lè tẹ̀síwájú ló jẹ wọ́n lógún. Torí ẹni pẹ́ni tí ó bá jogún kógún ìtànkítàn ni ó pa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tí àwọn èèyàn ṣe nígbà kan sẹ́yìn rí láti lè fi dojú ìjọba Yorùbá bọnú omi ni o. Gbogbo àwọn fíìmù tán ṣe, ilé ìtàn ṣe ní church, ilé ìtàn rí àwọn kan ṣe, wọ́n ṣe ń bú àjẹ́, wọ́n ṣe ń bú oṣó, wọ́n ṣe ń bú èṣù, wọ́n ṣe ń bú gbogbo ẹ̀. Ìwádìí tó gbọngbọ́n, ìwádìí tó péye, ọ̀pọ̀lọpọ̀ ò ṣe, wọ́n kàn lọ ya fíìmù ni. Irú nǹkan náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers ń ṣe báyìí o. Nígbà tí bàbá Aláàfin Ọ̀wádé tán fẹ́ ṣe ìwúyè wọn, nínú ìwádìí tí mo ṣe, àwọn Ọ̀yọ́ tó jí wọ́n rán aṣojú wọn wá, kì í ṣe bàbá ọba, wọn ò sí nínú àwọn tán rán wá o, wọ́n wá tí wọ́n fún ara wọn ni, wọ́n wá tí wọ́n fún ara wọn ni. Àwọn tí wọ́n jẹ́ aṣojú àwọn Ọ̀yọ́ tó jí tí wọ́n wá, tán bá tó bí 8 fèsì ni tí wọ́n wá. Ní ọjọ́ ìwúyè Aláàfin dẹ̀ ní VVIP ibẹ̀ náà jókòó sí, tó ń ṣe wọ́n lálejò rẹ́gẹ́dẹ́ gan. Bàbá ọba VIP làwọn jókòó sí, VIP náà jókòó sí. But àwọn tó ń jẹ́ aṣojú Ọ̀yọ́túnjí gangan tí community yìí rán wá síbi ìwúyè Aláàfin, VVIP náà jókòó sí. Èyí ló mú ọ̀rọ̀ tó padà jáde nígbà tán ṣe oyè yìí tán. Torí bàbá ọba Ọ̀yọ́túnjí àwọn náà lọ rè kí Aláàfin ní palace wọn. Nígbà tán tún wá lo again padà tán tún lọ kí Aláàfin, kó lórí pé rògbòdìyàn padà ṣẹlẹ̀. Wọ́n sọ fún bàbá wípé wọn ò tọ́jú àwọn dáadáa ní VIP táwọn jókòó sí. Wọ́n ní wọn ò tọ́jú àwọn dáadáa. Aláàfin láti tún sọ wípé ó dáa kán má ti lọ, kán lọ sóòtẹ́ báyìí, kán jẹ, kán mu, kán ṣe fàájì. About 450,000 ni owó tí Aláàfin ọba Ọ̀wádé Ẹlẹ́wẹ̀tù, owó tán ná láti fi tún ṣe wọ́n lálejò again padà lẹ́yìn tán ti parí program tán. Nípasẹ̀ wípé bàbá yìí fi ẹ̀hónú wọn hàn wípé wọn ò tọ́jú àwọn dáadáa. Bí oúnjẹ ṣe pọ̀ tó níbi program yẹn, bàbá Lukman Sulaiman Arunfale wọ́n ti wà nípò tó báyìí, kí Elédùmarè kó bá pàṣẹṣe wọn rẹ́, kó mú èpè burúkú kò lójú wọn. Àwọn tá a bá wo fídíò yìí, mi ìfẹ́ ká fi ìfẹ́ nú wo fídíò yìí o, òótọ́ ni mo fẹ́ ká fi wò. Bàbá wa Aláàfin wọ́n tún ṣe bàbá ọba Ọ̀yọ́túnjí, wọ́n tún ṣe wọ́n lálejò nígbà tán fẹ̀hónú hàn wípé ẹ̀gbọ́n ṣe tọ́jú àwọn kò tí àwọn lọ́rùn tó. Bàbá tún ní pé kán má ti lọ, wọ́n tún lọ́ọ̀jù wọn sóòtẹ́ again padà, wọ́n tún róúnjẹ fún wọn, wọ́n ṣe wọ́n lálejò tí bàbá tún náà about 450,000 jù bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn ìgbà yẹn, ibi tí rògbòdìyàn ti wá bẹ́ẹ̀lẹ̀ gangan wá lélẹ́yìí. Tí dáìbà ṣe ó tó ti pé ṣé Aláàfin wá jẹ ọmọdé ní ìbílò ìpolówó wa, ìbílò ìpolówó gbé kí ọkọ̀ wọnú ilé kó fẹ́ ti fáàmù káràkẹ́ ìyàwó wọnú ilé wọn, ó ń bá wọn sọ̀rọ̀, ìwọ́n tó ti kúrò dẹ̀ fún 2 days títí ní dẹ̀ tó ná ọlọ́ fún ètò fún owó oúnjẹ ní bàbá Arúgbó lè fi owó mu tí nínú tẹ̀kọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni o. Ó sọ yẹ pé
ọjọ́ wá rí ìkó tó ṣẹlẹ̀ tí wọ́n lu dráìbà tó di pé wọ́n tì wọ́n síta. tí wọ́n fi lu dráìbà. nọ́mbà 2 bàbá yẹn sọ pé ẹgbẹ́ ẹ̀jẹ̀ ń dà lára òun kó máa ṣe tó náà bàbá ẹni tó sọ̀rọ̀ aláwo ni ó dẹ̀ ti ní kó fòkù búra ó ti kó pa in 7 days. ṣẹ́ni ìkan tó mi máa ṣe fún ẹni pé bàbá ẹni yẹn mo fẹ́ kẹ́ ẹ rẹ́dì tó mo fẹ́ kẹ́ ẹ rìpọ́ọ̀tù kẹ́sì bí ẹ̀ ní ṣó etí tó bá gbà ló gbọ́dọ̀ gbà pọ̀ yìí ṣe báwọn ọmọ yóò lọ́rọ̀ tó fẹ́ sọ ẹni báwa ti ní sùúrù àwọn gbogbo every minute ló ń jáde lórí ẹ̀ etí bá àlọ́mọ ọ̀ṣọ́ tó jẹ́ spíkà o èmi gbogbo fún mi mo ti tó ti bá bọ́tà máa fọ wá àbọ̀ bàbá àtúkò tí ìgbọ̀kọ̀ tó yẹ yẹn ní sí for the past 10-15 years for the past 10 years tí 15 years ní ṣokòtẹ arókòkò àti ológun dúdú tí wọ́n ti ń bú Aláàfin ìpàṣẹ tó sọ̀rọ̀ èmi kan ni ológun dúdú ló ti ń bú Aláàfin tó ní bàbá àgbàyà bàbá tó kọ́ ọmọ ìdábẹ́ ta ló sọ̀rọ̀ ó gbàjẹ́ bàbá Sokoti tí wọ́n wá pọ̀ láti máa ṣe ṣóòṣó máa bọ́ta ó ṣe wọ́n èmi ò láìka òyìn gbọ́ àlọ́ kọ́ máa gbà pọ̀ tí sáàdì ẹ̀yẹ́ ń rojọ́ ẹ̀jẹ̀kẹ́ni tó mú ọ lọ bó ṣe wọnú àbí tó mú ọ lọ́dọ̀ ẹ̀dọ̀ wà bẹ̀ ẹ̀jẹ̀ kó parí sọ̀rọ̀ ọ̀kẹ́ náà gbé ìkọ́ni ẹ̀ gbọ́rọ̀ lẹ́nu dàrẹ́ẹ̀tì ẹni tó mú ọ lọ sáàfin ló jẹ́ kan nínú àwọn ọmọ ọba tó mú ọ lọ sáàfin bó ṣe pa bó ṣe fi wọ́n sí òtẹ́ẹ̀lì bó ṣe oúnjẹ fún wọn gbogbo ẹ̀ òyìn bí tó sọ gángan tí bàbá yẹn parọ́ pé jẹ́ ń dà lára wọn lọ yàwó dájúrú àgbàlagbà sọ́yọ̀ wa. ẹ máa gbọ́. sọ́yọ̀ gbọ́ ni bàbá àájọ́ díẹ̀ fún yín ó lọ sí iwájú Aláàfin. ẹ máa gbọ́. òkè ìwọ tó ṣe bẹ́ẹ̀ pé bóyá ojú wọn yìí gbá ìjẹ nígbà tó o pè mí tó o lóye ọ̀dọ́ tó ṣe tẹ́lẹ̀ gbàgbé ni. bàbá yìí gangan olówó lára ẹ̀ olóṣàlì kí ni ìwé ìṣòlóòtọ́. olóṣàn oyè rẹ̀ ní gbogbo adáàbẹ̀ tó yẹ lójú náà àbí ètò àwọn alátàdúgbò ní owó la fi joyè àjòyè lọ́kẹ́. kí ló kà wá pẹ̀lú yìí. Number 2 now nígbà tí wọ́n ẹlẹ́fẹ́ lọ wọ́n ti gbé fashion ọ̀yọ́ títí sí mẹ́ta bàbá arúgbó lè mú ọmọ kan lọ. ẹ máa gbọ́. ọmọ tọmọ lọ ẹ máa ya bọ́ọ̀dì sára àbí ti yọ tó kọ́kọ́ yẹ kiri. gbogbo bá sọ̀rọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá a fa o. ẹ̀kọ́ ọba tó ń pàdé ó ní obìnrin ò ṣú ọmọ yẹn gbà jẹ́ òun wà láyé òun ló ní ọmọ àwọn kò sáré bá certificate kò sáré torí kò ní proof pé ọba ló ní ọmọ yẹn ìyẹn lọ bẹ́ẹ̀. ṣé wàá rí àgbẹ̀ nìkan ní Randstad ló sì rí Randstad yẹn ó lè ní faró fálì ní lọ́wọ́ pé bá mi tọ́jú wọn kí mi tó dé torí ìmílẹ̀ máa ra ìdílé mi náà wà lọ́yọ̀ọ́ òkú kò gbàgbọ́ lọ ọ̀dọ̀ Aláàfin ẹ̀mí ní padà. ó di lẹ́yìn tí ẹ kú lóòótọ́ ìtọ́tẹ́lẹ́fẹ́ lójú dé ìgbà yẹn ni bàbá wa ní òkè ọwọ́ ló ń fẹ́ rí bàbá bọ́ọ̀lù ṣiṣẹ́ rẹ̀ lé o ẹ̀dínwájú Aláàfin òjẹ́ ń di orò jẹ́ ń di egungun ní àrùn pálí fẹ́ máa gbowó lọ́wọ́ Aláàfin ó fẹ́ máa gbowó lọ́wọ́ Ọọ̀ni Ifẹ̀ bàbá yìí ní sùn kẹ́ kọ́kọ́ gbọ́ tèmi náà o tó ti pé ìgbà tẹ́ bá máa gbọ́ tẹ̀lé yẹn ó fẹ́ máa jẹ lọ́dọ̀ Aláàfin ó fẹ́ máa jẹ́ ìdíje bàbá yìí gbogbo ló fẹ́ kó Aláàfin àti Ọọ̀ni papọ̀. bàbá béèrè lọ́wọ́ ẹ̀ wípé ta ló ní yín ní adé ẹni Ọọ̀ni ni lálákọ̀ọ́kọ́ ta ló ní ẹlẹ́ẹ̀kejì àrùnfààní ní Ọọ̀ni náà ló jẹ́ ọlẹ́ẹ̀kejì Aláàfin wa ní kò sí kọ̀ọ̀kan tó bàjẹ́ bẹ́ẹ̀ kí lè wá pé kébì ṣe fún yín. bẹ́ẹ̀ gbọ́dọ̀ mi ò gbà kí lè fẹ́ kébì ṣe torí wíwá yín sọ̀yọ́ ájà ní pọ́pọ́ sílẹ̀ wá kìí ṣe báà náà ìbá ìgbẹ̀yìn ẹlẹ́ẹ̀fẹ́ wà náà. Aláàfin èèyàn mélòó ló mọ̀ tó máa lóun fẹ́ rí ìbáìtì tí ó sì mọ gbogbo ọba àdó Nàìjíríà lọ Yorùbá tán débi pé ọba ẹ̀yìn tẹ́ jẹ́ ẹ̀mẹ̀wá kábọ̀sì ibẹ̀ ló fẹ́ mọ̀ ìgbà tẹ́ wá débẹ̀ wá ní wá sọ bá láti pé Ọọ̀ni Ifẹ̀ olóńtọ́jú yín olúwa ṣe gbogbo kó tẹ̀ ń ṣe ní ọ̀hún ìpèkọ́ tó yẹ kí ọba àná ṣe wọn ò ṣe àwọn fẹ́tà náà máa wá tọ́jú àwọn
wọ́n ẹ̀ wá yarí pé aláàfin wa ní kí ará Nàìjíríà ó máa tọ́jú ẹ̀jẹ̀ wà l'Amẹ́ríkà pé báwo ni ẹ ṣe possible ó ní bọ́ọ̀ ní ṣe máa ṣe é nìyẹn àwọn dẹ̀ expect pé kó náà ṣe ó wá sọ àwọn ọ̀rọ̀ tó ìjíǹsì Aláàfin níbi tí ọ̀rọ̀ ti wá ọ̀bọ dábà tó wá mú wá ọ̀bọ yẹn ò ṣe fídíò ó gbé fídíò sí wọn ó wá tẹ rìkọ́dì ayọ̀ǹdìlà rìkọ́dì tó ń tẹ̀ yẹn làwọn security ní àhá so ẹ̀yin bá wá gbọ́ wọn Aláàfin sílẹ̀ ni so ẹjọ́ ìpò wọn Aláàfin sílẹ̀ ló ń ṣe rìkọ́dì kí ṣe kó ṣe fídíò rìkọ́dì o voice recording ló ń ṣe definitely òun àti bàbá yẹn ti jọ pé àbíkọ́ tó ní dábàá bàbá yẹn ò sọ̀rọ̀ débẹ̀ yẹn rárá o ẹ wá ní wọ́n nà yìí so rìkọ́dì tó ń ṣe yẹn làwọn security wá rí wọn níbi tó ti ṣe rìkọ́dì ní security wá mú dábàá yẹn wọ́n ṣe pa sílẹ̀ lọ́wọ́ ìgbọ́ ṣe pa síta nìyẹn Aláàfin wá ní bàbá nígbà tẹ́ ti jẹ́ pé wọ́n sùn lẹ́tọ́ rìkọ́dì yìí ẹ máa lọ àwọn security bá pe ọlọ́pàá wọ́n ní kó kó wọn lọ sí ìkíní wọ́n tì wọ́n bọ́ síta àpọ́jù tó nǹkan tí Ramsat sọ nígbà táwọn àánú ni tó ní àtẹ́jì yìí àṣewárí kọ́ńdà Aláàfin ní kẹlẹ̀ mọ̀ pàgbára lọ́wọ́ níbi tí wọ́n ṣàti sọ pé kọ́ máa lọ wọ́n ní bàbá wa ṣubú Ṣẹ́gbọ́n. bàbá wa fìdí apá bò Ó ṣubú fìdí apá bó. ìbò tí níbi tí yóò sí Nínú títí rú. ọlọ́run máa bẹ̀ ọ́ jẹ́ pé mo fi wọ́n ní sí Ṣẹ́gbọ́n. èyí tí wọ́n sọ fún mi nìyẹn. àwọn tí wọ́n jẹ́ aṣojú Ọ̀yọ́ tún jí wọ́n ti wá wọ́n tọ́jú wọn dáadáa VVIP náà jókòó sí níbi àyè táwọn ọba lọ́ba jókòó sí àwọn orí adé gbogbo àwọn ọ̀rọ̀ lẹ̀kẹ́ ibi tán jókòó sí táwọn èèyàn ńláńlá àwọn senators àwọn ministers ibi tán jókòó sí ibẹ̀ náà nìkan jókòó sí ẹ má bá mi di ọ̀rọ̀ yìí but bàbá ọba Ọ̀yọ́ tún jí VIP náà jókòó sí ọ̀rọ̀ òkèrè tí ò bá lé yóò dé ló jẹ́ kí n sọ pé àwa bloggers àwọn oníròyìn ẹ má jẹ́ kákan mú nǹkan tẹ́nì kankan sọ ní social media ní YouTube ẹ̀ torí pé òun fẹ́ make owó ẹ má jẹ́ ká mú ẹ jẹ́ ká gbìyànjú ká wá information lọ the palace of Aláàfin ó wà accessible for everybody anybody ló lè lọ síbẹ̀ sòfò àtọ́bá ti pé ààrẹ ló níròyìn ṣèbí information lẹ̀ ń wá wọ́n á fún yín ní information ẹ máa rọ̀rọ̀ yẹn bó ṣe tó àti bó ṣe yẹ ju pé kákan jókòó sínú ilé wa ká máa wá media ká wá information tẹ́ nìkan kan sọ ẹnìkan kan jókòó nílé rẹ̀ ó dẹ̀ kàn rò pé báyìí lọ́rọ̀ ṣe rí ó dẹ̀ sọ àwa náà dẹ̀ gbé kíní àdẹ̀ ariwo rẹ̀ káàkiri. mo fi àsìkò yìí ṣe wúre fún bàbá Sokoti TV tẹ bá wo fídíò tí bàbá yẹn sọ ẹ ti rí i pé nínú àwọn àgbà tí ò fẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́ ni bàbá yìí wà. èmi náà tún fàsìkò yìí rú àwọn ọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká ṣe sùúrù kílẹ̀ Yorùbá ọmọ bá Elédùmarè ò ní jẹ́ kó gún fọ́ wa. lẹ́yìn tí wọ́n ti wá ṣètọ́jú wọn tán tí gbogbo kan ti lọ bàbá ọba Ọ̀yọ́ tún jí wọ́n wá gbéra wọn lọ sí palace Aláàfin wọ́n lọ sáàfin ibi tọ́rọ̀ ti wá jáde gangan lélẹ́yìí o. àwa tá a jẹ́ bloggers Ifá ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ àgbàlagbà ọwọ́ kèrèǹgbè iṣẹ́ tí èwe bá bẹ àgbà kágbọ́ ọmọ ṣe kọ̀ òun kálukú ló ní tiẹ̀ lára Ifá fún ọkọ̀ kan lè ń worú mọ́lẹ̀ wọ́n lọ rí ṣòfò fún Ọ̀rúnmìlà ńlẹ̀ lẹ́dùnmarè ọwọ́ ọmọdé ò tó pẹpẹ àgbàlagbà ọwọ́ kèrèǹgbè iṣẹ́ tí èwe bá bẹ àgbà kágbọ́ ọmọ ṣe kọ̀ òun kálukú ló ní tiẹ̀ dífá fún Ọ̀rúnmìlà bàbá lọ rí jẹ́jọ́ ńlẹ̀ lẹ́dùnmarè wọ́n ní kí bàbá ó ka kí mọ̀lẹ̀ kó jàre bọ ní oṣù Ọ̀rúnmìlà sì gbẹ̀bọ ń bí òrúbọ ǹjẹ́ ọ̀gbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ẹ̀yin lẹ̀ ń da ayé rú ẹ̀yin lẹ̀ ń ba ayé jẹ́ ẹ̀yin lẹ̀ ń fọ́ ayé. mo expect ọ̀pọ̀lọpọ̀ oní mídíà yìí látọjọ́ tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ mo ti expect pé kọ́kọ́lọpọ̀ ó lọ sí ààfin àbàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé bẹ́ẹ̀ bá rí bàbá bá sọ̀rọ̀ bàbá wọn ní media committee tẹ́ lè bá sọ̀rọ̀ wọ́n ní àwọn tó jẹ́ security CSO wọn wà bíbẹ̀ ẹ̀rẹ́ èèyàn kan séèyàn kejì tẹ́ lè bá sọ̀rọ̀ tẹ́ fi mọ kí ni tí ń lọ gangan lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ààrẹ nìkan kan kó ṣe o ìtẹ́kẹ̀gbọ́n náà ni pé wọ́n náà ti pe bàbá tọ́rọ̀ ṣẹlẹ̀ sí ẹlẹ́bi ò ní ro ẹjọ́ ẹ̀bí mọ́ra rẹ o bàbá Lukman wọ́n ti kú báyìí wọ́n ti wà nípò tọ́ kí lódùmarè bá mú èèpẹ̀ burúkú kò lójú wọn. now wọ́n wá ní wọ́n á gbéra wọ́n wá lọ sí ààfin Aláàfin ìgbà tán wá débẹ̀ wọ́n náà wọlé
wọ́n dẹ̀ ń sọ̀rọ̀. Ibi tọ́rọ̀ ti kọ́kọ́ jáde ni wípé ṣé ẹ mọ̀ wípé tó bá fẹ́ dé ọba Ọ̀yọ́túnjí, tó bá fẹ́ dé ládé, Ọọ̀ni ló máa ń dé ládé, kò ń ṣaláàfin. Ọọ̀ni ló máa ń dé ládé, kì í ṣaláàfin. Ìta kọ́kọ́ bira wa ni wípé bàbá Adéfúnmi, Adélabú, Ẹfúntọ́lá, alákọ̀ọ́kọ́ ta ló dé ládé? System wo ni tí wọ́n ń lò? Sọ́rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí sọ̀rọ̀ pé Aláàfin làgbà, Ọọ̀ni làgbà. In tí kọ́lọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí o, ọ̀rọ̀ òye ni o, ọ̀rọ̀ àgbọ́yé ni o, ọ̀rọ̀ òtọ́nú ni o. Ta lẹni tó dé ládé alákọ̀ọ́kọ́? Adéfúnmi àkọ́kọ́, ta ló dé ládé? Nínú ìwádìí tá a ṣe, torí mo láǹfààní àti bá ẹni tó jọ ọmọ ìlú yẹn sọ̀rọ̀, ọ̀kànràn wọn ni ó lẹ̀ ló láàrin àjòjò mẹ́sẹ̀lẹ̀, ìyá ló jàjòjì ó tẹ́lá lóẹ̀ mọ́lẹ̀ parapara, àjòjì ó lé mẹ́sẹ̀lẹ̀ ó. Kájòjì tó sọ pé sáré yìí afọ́jú ló wà ń bẹ, ara lé ló sọ fún un. Adéfúnmi àkọ́kọ́ tó kọ́kọ́ jọba lọ́yọ̀túnjí, ta ló dé ládé? Ṣáláàfin ló dé ládé ni àbí Ọọ̀ni ló dé ládé? Ẹ má jẹ́ n pa fún ẹ̀yin èèyàn wa. Àwọn Ọ̀yọ́túnjí wọ́n ti dẹrù wọn lẹ́rú òjò, wọ́n dẹ̀ ti ránṣẹ́ péjì. Wọ́n ní gbogbo sísítẹ́ẹ̀mù wọn tí wọ́n ń lò. Wọ́n ní Ọ̀yọ́mèsì wọn, wọ́n ní àwọn afọbajẹ wọn, wọ́n ní àjọ ògbóni wọn, wọ́n ní àjọ olóró wọn, wọ́n ní àjọ eléégún, wọ́n lájọ ológun. Gbogbo nǹkan tá à ń ṣe ní Ọ̀yọ́ empire, lọ́yọ̀ọ́ ilé, gbogbo ẹ̀ náà ni wọ́n ń ṣe níbi bẹ̀. So wọ́n ti máa gbọ́ ìrìn àjò wọn already. Àṣẹ ni wọ́n kàn ń gbà lọ́dọ̀ àwọn ọba wa ń bíbí ni. Wípé táwọn Ọ̀yọ́túnjí bá ń ṣe ìwúre, tó máa ń ṣe ìwúre wọn, wọ́n máa sọ wípé kí nǹkan má ṣe Aláàfin, kí nǹkan má ṣe Ọọ̀ni. Anybody tó bá jọmọ Ọ̀yọ́túnjí ẹ lọ bí ẹbí wọn lè pé tí mò ń sọ yìí sóòótọ́ ni àbírọ́. Nínú ìwúre wọn tán máa ń ṣe, wọ́n máa ń dìídì ṣe ìwúre fún Aláàfin àti Ọọ̀ni ni. Wọ́n máa ń dìídì ṣe ìwúre fún Aláàfin àti Ọọ̀ni. Ibi tí mò ń lọ kàn. Wọ́n ní bàbá ìwà gbé wọn bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ yìí fún Aláàfin. Bí sẹ́yìn pa Aláàfin kọ́ ló ń dé wọn ládé o, Ọọ̀ni ló ń dé wọn ládé o, Ọọ̀ni ní gbọ́ Ọọ̀ni làwo. Wọ́n níbẹ̀ Aláàfin tí wọ́n á sọ pé tó ṣeé ṣe. Wọ́n pè nǹkan ní Ọ̀yọ́túnjí. Ẹ̀dẹ̀ wá ń sọ fún mi wípé èmi Aláàfin mi lẹ́tọ̀ọ́ kankan lórí rẹ̀. Bàbá Lukman ti di èrò ọ̀run, wọ́n ti kú. Wọ́n ti dèrò ọ̀run, wọ́n ti wà ní ipò tọ́. Ṣé ọ̀pẹ́ nìkan kan ò tí ì rí fídíò kankan present lórí bọ́rọ̀ yìí ṣe lọ? Wọ́n ní ọ̀rọ̀ òkèrè tí ò bá dẹ̀ lé yóò yàdé ni. Wọ́n níbẹ̀ Aláàfin tí wọ́n sọ pé irú ọ̀rọ̀ wo ni eléyìí? Kí ẹ̀yin Ọọ̀ni ló ní ìkápá láti ṣe ìdádé fún wọn, láti ṣe gbá, láti ṣàwó, láti ṣe kòkò bàbá sásùn. So possible bẹ́ẹ̀ sà? Pé gbogbo nǹkan ni mi ò mọ̀, mo mọ tó jẹ́ tọ́ mi. Torí pé ẹ má gbàgbé ẹ̀yin èèyàn, mo sọ wípé Adéfúnmi, Adélabú, Ẹfúntọ́lá tó jẹ́ ọba alákọ̀ọ́kọ́ ní Ọ̀yọ́túnjí, nínú ìtàn wọn, wọ́n ní ara descendant Aláàfin Àtìbà làwọn. Descendant Aláàfin Àtìbà ni wọ́n pe àwọn. So èyí ò tiẹ̀ mú kí àwọn yòókù wọn tí wọ́n jọ ṣe ìkójọ, tí wọ́n jọ tẹ Ọ̀yọ́túnjí, kò tiẹ̀ jẹ́ kán tiẹ̀ wulẹ̀ dá wọn láàmú pẹ́ẹ́pẹ́. Ilé náà ládé wá. Èyí dẹ̀ mú wọn láti lè néèmù ìlú yìí easily wípé Ọ̀yọ́tún ti jí padà. Ṣé mọ̀ wípé kò sẹ́ni tí ó gbọ́ ọ̀rọ̀ yìí? Irú ọ̀rọ̀ wo lẹ̀ ń gbìyànjú àti bá mi sọ yìí? Ibẹ̀ wá ni wọ́n ti wá wò wípé ó ṣeé ṣe kán máa rìkọ́ọ̀dù àwọn. Wọ́n á bi wọ́n léèrè pé ṣé ẹ rìkọ́ọ̀dù wa ni àbẹ́ rìkọ́ọ̀dù? Wọ́n láwọn ò rìkọ́ọ̀dù. Ibẹ̀ nìkan nínú àwọn tó jẹ́ security wọn ló ti wá tajú kán wípé driver tó gbé àbáyé wa ń rìkọ́ọ̀dù gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí. Wọ́n ń rìkọ́ọ̀dù ẹ̀. Wọ́n ní àwọn rìkọ́ọ̀dù àwọn ṣe kankan, wọ́n á gba fóònù ẹ̀. Màtá máa gba fóònù, wọ́n á rí i pé ó rìkọ́ọ̀dù gbogbo nǹkan tó ń sọ lóòótọ́. Wọ́n ní òkè, a jẹ́ pé ẹ wá fi ọ̀rọ̀ wá àwọn lẹ́nu wò ni. Ẹ fẹ́ máa gbọ́rọ̀ ẹnu àwọn. Wọ́n dẹ̀ ní wọn ṣe méní ṣe méjì, wọ́n fà wọ́n lé àwọn ọlọ́pàá lọ́wọ́.
wọ́n fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́ wọ́n náà fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́ nígbà tí wọ́n fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́ kí wá ló ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn wa tá a bá ṣọdẹ rí amẹsẹ̀ kọ̀lọ̀ ẹran tá a bá ṣe ọdẹ rí amẹsẹ̀ kọ̀lọ̀ ẹran òun ni mo tún sọ pé gbogbo àwa tá a jẹ́ bloggers yìí àwa tá a jẹ́ oníròyìn yìí tá a ti ń gbọ́rọ̀ yìí káàkiri ìjà àti rẹ́nì kankan ni wa kó lọ sáàfin Aláàfin kó sọ pé òun wá ṣèwádìí lórí ọ̀rọ̀ yìí fídíò tẹ́nì kó kàn sínú yàrá rẹ̀ tó kàn ń pósìtì náà ló ń kálukú wa náà ń gùn lé lórí iná lẹ́fẹ̀ẹ́dù wa bẹ̀rẹ̀ sí ní gùn lé lórí. now wọ́n ní wọ́n dẹ̀ fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́ nígbà tí wọ́n fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́ nígbà tó dọjọ́ kejì wọ́n náà ṣí wọn lẹ̀ pé kán máa lọ. now tẹ́ bá wá wò ó aríròyìn kan tó ṣe yẹn wọ́n náà lu bàbá yẹn ẹ̀jẹ̀ bò wọ́n igbáṣegbá àwòsàwo láàrin mi àti yín ṣẹ́ni tí wọ́n bá lù tẹ́jẹ̀ bá bò tó ṣeé ṣe kó san àtìmọ́lé. eléyìí tẹ́mi sọ yìí èmi ń sọ bí ó ṣe rí lọ́dọ̀ tèmi ní o everybody ló free so opinion ti tiẹ̀ o ẹlòmíràn lè tún jáde lọ́la kóun náà tún sọ bó bá ṣe rí lọ́dọ̀ ti tiẹ̀ ṣùgbọ́n mò ń sọ fún wa wípé before ká tó sọ ẹni ọ̀rọ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká wádìí gbogbo dájúdájú ká lè mọ̀ ká tá bá fẹ́ sọ. ṣẹ́ni tí wọ́n lù tẹ́jẹ̀ bò tó ṣeéṣe kẹ́ nìyẹn sán àtìmọ́lé ẹni tó jẹ́ ọ̀daràn gan tó jẹ́ olè gan tó bá mú tó ń yìnbọn fún wọn á gbé lọ sí hospital wọn á lọ tọ́jú ẹ̀ ọlọ́pàá lè dúró tì wọn á gbé lọ sí hospital wọn á lọ tọ́jú ẹ̀ wọn ò ní lọ fi sínú sẹ́ẹ̀l báyẹn. tabayẹni tó bá ní fídíò bọ́n ṣe lù wọ́n tẹ́jẹ̀ bò wọ́n kán gbìyànjú kán provide àwọn evidence yẹn síta fún wa. èmi ò sọ léyìí láti fi defend bàbá Aláàfin mi ò lè sọ pé tí bàbá olóògbé Lukman Arónfálè èmi ò sọ pé nǹkan sọ irọ́ ni ṣùgbọ́n bàbá Lukman ti wà nípò tọ́ báyìí wọ́n ti wà ní ipò tọ́ báyìí o wọ́n ti wà nípò tọ́ báyìí wọ́n ti mọ ohun tó tọ́ yàtọ̀ sí nǹkan tí ò tọ́ báyìí ṣùgbọ́n mo kàn ń rọ̀ wá àwa tá a bá jẹ́ media àwa tá a jẹ́ media personalities ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká ṣèwádìí dájúdájú lórí ọ̀rọ̀ yìí ká mọ báwo ló ṣe lọ ẹ má kàn jẹ́ ká sọ àhesọ ọ̀rọ̀ ẹ má kàn jẹ́ ká sọ àhesọ ọ̀rọ̀ kò sẹ́ni tí ò ní kú nú gbogbo wa o kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tó kú bàbá rẹ̀ ò ní dìgbòrò tó bá láyà kó ṣèkà tó bá rántí kú gà kó sòótọ́ tí o gbọ́ bá rántí wípé ijọ́ kan ni ó dìnà tí o gbọ́ bá rántí pé ijọ́ kan ni ó dilẹ̀ lẹ́yìn àṣoṣù jẹ gbogbo wa a ní parọ́ o a ò ní ṣèké o bó bá ṣe tọ́ òun lájọṣe o èmi sọ tèmi mo dánu dúró ná tí ẹni ọ̀rọ̀ bá tún wà lórí ọ̀rọ̀ yìí tí ó tún ṣe wá láǹfààní a ó tún sọ bẹ́ẹ̀ bóhùn yẹn bú mi bóhùn yẹn kẹ́ má bú mi ṣùgbọ́n mo kàn ń sọ fáwa tá a jẹ́ media personalities ẹ lọ sí Palace of Aláàfin ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn bíbẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu ọ̀tún ká gbọ́ lẹ́nu òsì ká dẹ̀ wá tó jẹ́rìí tó dájú ká dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ a lè dání Aláàfin àti Ọ̀nìrìṣà rú o mo ti sọ rí nínú fídíò mi tí mo ṣe mo láwọn ọba wa oníkálukú wọn má pínlẹ tán jọ fúnra wọn wọn mọ ìwọ̀ tán jọ pín fúnra wọn tá a bá ń sunkún àmọ́ rìnà ẹni tó tẹ Ọ̀yọ́túnjí Adéfúnmi Adélabú Ẹfúntọ́lá nínú ìtàn wọn ara àwọn ọmọ Àtìbà ni o nígbà tí wọ́n dẹ̀ tún ní èmùlú náà Ọ̀yọ́túnjí ni wọ́n tún sọ o tá a bá fẹ́ bára wa jà ẹ má jà jàjẹ̀bi ìjà òótọ́ ni ká sọ nínú ìwádìí tá a ṣe pẹ̀lú àwọn ọmọ Ọ̀yọ́túnjí wọ́n tiẹ̀ láwọn ò gbégbá àwọn gan kalẹ̀ nítorí Nàìjíríà wọ́n ní African American ni àwọn nítorí pé nínú àwọn ọmọ Ghana ń bẹ nínú àwọn ọmọ Sierra Leone ń bẹ nínú àwọn ọmọ Dahomey ó wà nínú àwọn ẹni tó dẹ̀ jẹ́ bàbá àwọn tó tẹ̀lú sílẹ̀ ọmọ Ọ̀yọ́ ni wọ́n dẹ̀ sọ̀rọ̀ wọ́n ní ọdún táwọn fẹ́ fi
ọba míì jẹ nígbà tá láwọkọ wúrẹ wàlẹ àṣà wọ́n ní àti Ifẹ̀ wọ́n rán aṣojú wá, Ọ̀yọ́ wọ́n rán aṣojú wá, Ọ̀ṣun wọ́n rán aṣojú wá. Fún díẹ̀ yìí ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ k'Elédùmarè kó wà pẹ̀lú wa. Àwa ẹbí olóògbé k'Elédùmarè kó rọ̀ wá lójú. Ilẹ̀ Yorùbá tí gbogbo wa ń jà fún tá a fẹ́ kó bàjẹ́ náà, ilẹ̀ Yorùbá náà ò ní bàjẹ́, ilé àtọ̀nà gbogbo wa kò ní bàjẹ́. Mo dúpẹ́ o, ẹ ṣeun.